Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni olùkọ́ Akínlábí. Ní èní a ó máa ṣe àgbéyẹ̀wò ohun tí à ń pè ní ìtọ̀ ṣúgà àbí tí a tún ń pè ní àtọ̀gbẹ. Ìtọ̀ ṣúgà ń wáyé tí àpọ̀ ṣúgà bá wà ní inú ẹ̀jẹ̀. Ohun táwọn olóyìnbó ń pè ní diabetes. Oríṣi ìtọ̀ ṣúgà méjì ni ó wà. A ní ìtọ̀ ṣúgà alákọ̀ọ́kọ́, a tún ní ìtọ̀ ṣúgà ẹlẹ́ẹ̀kejì, ohun tí àwọn olóyìnbó ń pè ní type 1 diabetes àti type 2 diabetes. Fún type 1 diabetes, èyí máa ń jẹ́ nǹkan tí èèyàn máa ń gbà láti ìran láti ọ̀dọ̀ òbí àbí inú ìran èèyàn. Èyí máa ń ṣẹlẹ̀ nígbà tí ohun tí à ń pè ní pancreas nínú ara tí ó máa ń pèsè chemical kan tí à ń pè ní insulin nínú ara. Insulin ni ó máa ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì iye ṣúgà tó yẹ kó wà nínú ẹ̀jẹ̀. Tí pancreas yìí tí ò bá lè pèsè insulin rárá, tàbí ìwọ̀n insulin tí ó ń pèsè kò lè tó láti ṣe ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀jẹ̀ tó wà nínú ara, yóò jẹ́ kí ẹni náà máa ní type 1 diabetes. Fún type 2 diabetes, èyí ó máa ń wáyé tí àwọn cell tó wà nínú ara tí wọ́n bá máa ń ṣe àmúlò ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ tí wọ́n máa gbà sára, tí wọ́n wá fi ṣúgà sínú ẹ̀jẹ̀ tí kò ní wúlò. Èyí yóò mú jẹ́ kí ṣúgà kó pọ̀ jù ní inú ara. Fún type 1 diabetes àti type 2 diabetes, ti ẹlẹ́ẹ̀kejì, àwọn oúnjẹ tí èèyàn lè máa jẹ àbí oúnjẹ tí èèyàn lè máa yàgò fún, ó lè jẹ́ kó ṣe ìwọ̀ntúnwọ̀nsì inú ẹ̀jẹ̀ tó wà nínú ara. Ṣùgbọ́n fún type 1 diabetes, ẹni tó bá ní irú rẹ̀ gbọ́dọ̀ máa gba ohun tí à ń pè ní insulin injection ní ìgbà gbogbo láti máa pèsè insulin ní àtìta wá sínú ara láti máa ṣe ìwọ̀ntúnwọ̀nsì iye ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀. Tàbí fún type 2 diabetes, a tún lè máa fi insulin injection náà láti máa fi ṣe ìwọ̀ntúnwọ̀nsì ìtọ̀ ṣúgà tó wà ní inú ara. Níbí ni a ó máa fi àdàgbà ètò ìní sí. Ẹ ṣé púpọ̀, ó dìgbà kan náà.